mo kì í káàbọ̀ sí àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ṣògo rẹ ní kejì lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọjọ́ ayọ̀ àti ọjọ́ ìdùnnú ní oṣù kẹta jẹ́ fún ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn Orísun Adéníyì Mọ́rọ́láhùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ẹyinjú Olódùmarè níbi ètò pàtàkì ọlọ́dọọdún rẹ̀ eléyìí tí ó pè ní Abuletic láti gbé àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire lárugẹ èyí tó wáyé ní ìlú Ìbàdàn níbi tí àwọn lẹ́ẹ̀kan láwùjọ lọ́balọ́ba àti àwọn ènìyàn gbogbo péjúpésẹ̀ sí tí wọ́n sì fi ayọ̀ wọn hàn ẹyinjú Olódùmarè tó wọnú gbọ̀ngàn ibi tí ó ti ṣe àríyá náà ní Jọgọ Center ní ìlú Ìbàdàn ni àwọn ènìyàn ń kíra fún nítorí wípé ó wọlé bí ọmọ Yorùbá àtàtà tó sì ń sọ nípa àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ jẹ́ kí a wo díẹ̀ bó ti lọ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pòṣónú lórí ìtàkùn ayélujára Kẹ́ṣìnrò Pẹ̀lúmi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ayampico ló ti sọ fún àwọn ènìyàn wípé ìforítì àti àìdúró òun ló gbé òun débi tóun dé lónìí pàápàá nínú iṣẹ́ amúlùdùn lórí ayélujára. Ayampico ló sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ eléyìí tí tẹlifíṣàn Orísun ní pẹ̀lú rẹ̀ ní ìlú Ìbàdàn tó sì sọ wípé ohun tó dára ni kí gbogbo ènìyàn pátá kí wọ́n tẹ̀síwájú nínú ìgbìyànjú àdúrà àti àìdúró wípé òun ló gbé òun débi tóun dúró yìí ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. àmọ̀ràn mi fún ẹni tó fẹ́ dàbí Pico wàá jẹ ẹgbà o wọ́n máa nù ẹ́ wọ́n máa ṣe skit wọ́n máa nù ẹ́ níbi tó ti ń ṣe skit wọ́n fẹ́ dàbí mi tó bá ti lè jẹ́ gba real life nínú real skit o lè dàbí Ayampico mo ṣiṣẹ́ mo fara ṣiṣẹ́ àwọn èèyàn mọ̀ pé mo fara ṣiṣẹ́ gan-an ebi tó yẹ pé kò easy kéèmì àtọkọ mi máa jà kí dẹ̀ mẹ́gbalẹ̀ lọ́wọ́ pé torí mo fẹ́ ṣe skit kó máa nà mí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn ìyẹn Dóyin Kúkọ̀yí kú oríire ti ilé tuntun tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ jogún fún un. Dóyin Kúkọ̀yí òun ló ti ń lo ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń fi fọ́nrán fídíò àti ọlọ́kan-ò-jọ̀kan àwòrán ilé náà kí kú oríire. Àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun sọ wípé ẹ kú oríire ilé tuntun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká olórin ni Davido ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn níyànjú lẹ́yìn àṣeyọrí ayẹyẹ eléyìí tó máa ń ṣe lọ́dọọdún ní London tí ó sì ti ṣe ti ọdún yìí pẹ̀lú níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti lọ yẹ̀ sí. Davido ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ síbẹ̀ wípé gbígbàgbọ́ nínú ohun tí Ọlọ́run bá ní létò fún wa kì í ṣe ohun tó rọrùn rárá pàápàá bí ohun gbogbo ti ń lọ sí. ó sì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ni yóò wáyé bí ẹ̀rù bí ìdáyàfò àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè ṣí ènìyàn kúrò níbẹ̀. ó ní ṣùgbọ́n bí ènìyàn bá tẹ̀síwájú ire ni yóò bá níbẹ̀. Davido ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí fi gba àwọn olólùfẹ́ rẹ̀ ní ìmọ̀ràn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèré pàtàkì ni Nkechi Blessing òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ àwọn olórin gbogbo wípé kí wọ́n má ṣe dá ìkórìíra tàbí ìjà sílẹ̀ láàrin àwọn ènìyàn wọ̀nyí látàrí pé bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti máa ń kọ sórí ìtàkùn ayélujára wípé Paul ni mo fẹ́ràn Apollo ni mo kórìíra fún àpẹẹrẹ Davido ní tèmi Wizkid ní tiẹ̀ Burna Boy lọ̀rẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nkechi Blessing ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé eléyìí kò dáa ó máa ń dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn olórin wọ̀nyí ni wípé kò sí ohun tó burú níbẹ̀ bí ènìyàn kan bá nífẹ̀ẹ́ Davido Wizkid Burna Boy Ọlámídé Zlanta ìbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ papọ̀ lẹ́ẹ̀kan náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká tọkọtaya ni Afeez Sọwọ́ àti Mide Martins ó ní wọ́n ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára wọn láti bẹ àwọn olólùfẹ́ wọn pàápàá tí wọ́n ti ń fojú sọ́nà fún apá kejì sinimá Onítèmi eléyìí tó sọ wípé yóò jáde. ó wá sọ wípé àwọn ti gbìyànjú gbogbo agbára wọn láti fi sinimá náà sórí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti fẹ́. ó ní ṣùgbọ́n àbábọ̀ tí àwọn ń rí láti ara rẹ̀ jẹ́ èyí tó kọni lóminú nítorí
nítorí wípé àwọn tí wọ́n jẹ́ alápòpọ̀ eré ọ̀hún ti yọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù nínú sinimá náà léyìí tó sì fà á tí àwọn ní pé kí wọ́n yọ kúrò lórí ìtàkùn ayélujára. Nínú èyí tí wọ́n ti rọ àwọn olólùfẹ́ wọn wípé kí wọ́n má bínú, àwọn ò kì í ṣe onírọ́ àti wípé ìbànújẹ́ ọkàn pàápàá ló jẹ́ fún àwọn bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ṣẹlẹ̀ àti pé wọ́n wá sọ ibi tí wọ́n ti lè rí sinimá ọ̀hún wò fún àwọn olólùfẹ́ wọn. So fún ẹ̀yin tí ẹ ti wò tẹ́lẹ̀ tí ẹ pàkíyèsí tó ń ṣe pé ẹ kàn lọ negative way láti pass negative comment, ẹ pè ní ẹ pè pé òkè observe àwọn kan báyìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà ọ̀dọ́bìnrin akọrin bí ẹni láyé ni Diamond Oyinlọmọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọmọ tí ò dé tìlú ọmọ gẹ̀rí owó. Ó ní wọ́n ti ń kíkú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí ọmọ rẹ̀ obìnrin, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń wo ọmọ obìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí kò tí ì lọ́kọ tàbí bímọ rárá. Ṣùgbọ́n Oyinlọmọ Diamond ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti tako gbogbo ohun tí àwọn ènìyàn lè máa ní lérò nípa fífi fọ́nrán fídíò àti àwòrán tó dára tó sì rẹwà àti ọmọ rẹ̀ àkọ́bí sórí ìtàkùn ayélujára láti kí ọmọ náà wípé àṣègbéṣẹ̀ míì. Nínú eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ wípé àṣé o ti bímọ, o kú oríire ayẹyẹ ọjọ́ ìbí ọmọ rẹ̀. Ọmọ ọ̀hún tí ó pé ọdún 11 lókè èèpẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi àdúrà ránṣẹ́ sí wípé àṣèyí ṣàmọ́dún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta à ń pè é lówè ó ti ń láró nínú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára bí ìlú mọ̀ọ́ká olórin Portable ìyẹn Mr. Zazuze òun ló ti wá gba orí ìtàkùn ayélujára kan bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń kẹnu ìfẹ́ sí i. Nínú èyí tí fọ́nrán kan gba orí ìtàkùn ayélujára kan níbi tí arẹwà obìnrin kan ti kúnlẹ̀ síwájú rẹ̀ tó sì fún Portable ní òrùka wípé ṣó fẹ́ mi nítorí pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Portable ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò yìí sórí ìtàkùn ayélujára náà tó sì kọ àkọlé kan sí abẹ́ rẹ̀ wípé ọba lòun o bẹ́ẹ̀ ni ọba kì í kọ ẹ̀bùn nítorí náà òun ti gba ẹ̀bùn eléyìí tí Olódùmarè fi fún òun létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣàǹṣe sẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ẹ̀mí ni Abel ọmọ Dòsùnmú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mega 99 òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí màmá rẹ̀ eléyìí tí ó fi fọ́nrán wọn sórí ìtàkùn ayélujára níbi tí màmá náà ti wà ní Jọ́dánì tó sì ń gbàdúrà ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú léyìí tí Mega 99 fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé ìyá mi aya Jésù Kristi ó wà ní Jọ́dánì léyìí tí màmá náà sì ń kọjú sí àwọn ènìyàn tó sì ń ṣe àdúrà ní mẹ́sàn-án mẹ́wàá. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Àgbàtàn là ń bọ́lẹ̀ o, ogun tàdúrà onílé iṣẹ́. Màmá jẹ́ olè bá mi, àìsàn tàdúrà onílé wo. Màmá jẹ́ olè bá mi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká lórí ayé kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára. Ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé tó o bá ṣe é bí ayaba lòun náà yóò ṣe ọ́ bí ọba. Gbà fún múrí ó ní gbà fún gbàdà. Ohun tó o bá ṣe sénìyàn òun náà nìwọ náà yóò gbà padà. Ẹnìkan kì í gbin lá kó ká kòkó lórí rẹ̀. Ajúwàṣe ṣògo rẹ̀ ní kejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.